ayédùnsí ayédùngbé líyè òbí mọ fáyédùngbé ó dẹ̀ sì wà lílé rẹ̀ ó wá sọ mi pẹ́ lómi rè tún lóyún inú rẹ̀ báyìí sọ ṣe jẹ́. Màámi àtayédùn àtọ́ni kò lóyún inú mi máa fi hàn méjèèjì papọ̀ ayé ń ṣerú rẹ̀ èsùn kojú rírí lí bẹ́ẹ̀. ẹ gbà mí. ìní rò pé kété ń kẹ̀ṣẹ́lẹ̀ ìtìrọ̀ ní kọ́lọ́kọ́ mẹ́ta rí. ọ̀dà iyọ́ láìpẹ́ láì jìnnà máa dín lúmọ ká à ń gbé ń gẹ́gẹ́gẹ́gẹ́ pé ìyá mọ̀kẹ́ ọlọ́kọ méjì. ẹgbẹ́ ẹ̀kọ́ wọ yìí ná ọwọ́ ta ló ti bá ṣé ká pẹ̀lú bàbá rẹ̀ ìyá àtitọ́ ẹ àbomi bẹ yóò mú dàgbà àbí pé ló tẹ̀ fà òdèdè rẹ̀ èmi kò dàgbẹ̀rú rẹ̀ rí pẹ̀lú wọn àti ní ìdílé wọn àti ní ìdílé mi ibi sọ́ọ́ ti ń ṣe kàtìkàtì ìròyìn ṣe yìí ó wà ní èèyàn kan òun ló ń fẹ́ lómi ìbọn sọ́ọ́ ti ń ṣe. ẹ wàá rí orúkọ yẹn kúrò. bọ́ọ̀ bá yọ wọ́n rò bọ́ kàwé ni. lóòótọ́ ni yọ̀dà fún yẹn wọ́n ṣe lórí YouTube. dákun mọ́ bínú ṣe ìwọ náà mọ̀ ń pa orin kan báyìí. orin wọn nù. Àkókò. ṣé pọ̀pọ̀. wọ́n lọ gbé katakuta. wọ́n nà mí gànà kúta. àwọn ọmọ parí irú ọ̀rọ̀ wo nù. sórí jẹ́ ń gbé ọ débẹ̀ èmi ò lè fẹ́ rù rẹ o wọ́n mo ti rí ni ó ti tóbi dùn tèmi olójú rúgà. tí ẹ̀yẹ kì í gbé wéètì ní tẹ̀ sọ fún mi. èmi máa ń gbé wéètì o mo lè gbé ọ ẹnu mi síbò àmọ́ ìlé fọlójú kan ṣènáwó. èbú ara ló bú mi ní ìsìn ìfẹ́ rú rẹ o tí yóò bá sọ̀rọ̀ fún ó lè sọ̀rọ̀ fún gbogbo ara mi àmọ́ kí yóò máa fojú bú mi lèmi ọ̀fẹ́. tí n bá san etí rẹ kí ìrìn degun ni. sọ wáìnì mi ni. ta ni wáìnì yẹn ọmọ jẹ̀bi Ọlọ́run sọ fún ọ̀rọ̀ wa tó sí. olùkúlọ̀ ọkọ̀ dàbí nàgbọ̀nàgbọ̀ sáàràn. ìwọ dàbí ọ̀pá tíṣà. ìwọ náà dà. ìwọ dà. wọn náà gbọ́ nǹkan tó ń sọ lẹ́nu rẹ jáde ṣé wọn ló ń bá mi gbọ́ bùkátà lé mi ni mo kápá bùkátà mi ọ̀rá sọ fọ́mọ ọ̀rá sọ fúnra lára rẹ òòdó ń jẹjẹ òòdá nǹkan kan ṣe jọ iṣẹ́ wàhálà wo ló wá ń ṣe èyí tó ń tàn bí ó ti tó tà àlùbáríkà ní gbogbo sẹ́tẹ̀ yìí ń ṣe ilé ayé kò sí wàhálà gbọ́ mi dáadáa báyìí kó tún mi gbọ́ o tún mi gbọ́ lẹ́ẹ̀kan sí tọ́lọ́ bá ti sí ọ tó ti gbádùn àlàáfíà orí ẹ̀sẹ̀ tí ń sí ọ yìí ó ò rébi kankan.